Ǹjẹ́ ẹ ti gbọ́ o pé àwọn gbajúgbajà òṣèré olórin ilé wa wà ní Mẹ́kà, àwọn bíi Ọ̀gá Ńlá Pasuma, Taye Tiri àti Sule Alao Malaika. Ǹjẹ́ Mẹ́kà tí wọ́n wà yìí yóò parí aáwọ̀ láàrin wọn bí? Ẹ jẹ́ á gbọ́ látẹnu bàbá wa Kola Olootu. Lára àwọn òṣèré alárààgbà ìdá tó wà nílẹ̀ mímọ́ Saudi Arabia báyìí, Taye ó wà Mọ́kà, Pasuma náà wà Mọ́kà, Tiri ó wà Mọ́kà, Sule Alao Malaika pẹ̀lú Síkírátù Sìndodo wọ́n wà Mọ́kà. Àwọn ọmọ fújì tí wọ́n wà Mọ́kà ọ̀hún, ìmọ̀ràn tí ń fún ọ ni pé ẹ ṣe pẹ̀lẹ́ o, à ń lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀, ìlàfin lọ Mọ́kà o, kò sí ní tá à ń lọ sí Mọ́kà ju wípé Ọlọ́run gbogbo ibi tá a bá ti ṣe ọ́ pátá dáríjì wá o, bá a ṣe ń dáríjì àwọn tó ṣẹ̀ wá, má fà á sínú ọ̀dọ̀ o, gbà á lọ́wọ́ bìlísì, agbára ń tiẹ̀ ògo ń tiẹ̀, ń tiẹ̀ ń bá lọ Mọ́kànù. Àníyàn yín ni pé kádùá yín ó lè bá a gbà. Nínú Kùránì kan sọ wípé bẹ́ẹ̀ bá ní kíní ọmọnìkejì lọ́kàn tí bá ń kírun ọkàn ń ṣàlùwàyà lásán, ó ń ṣẹṣaṣáìsì, kò kírun Ọlọ́run ò lè gbàrún ẹ̀. Bẹ́ẹ̀ bá dí ìyànú níkọ̀rọ̀ ọkàn èèyàn pé ẹni yìí tí bá ń kírun ọkàn ń ṣẹṣaṣáìsì ni Olú ẹ̀ fowó jóná lọ Mọ́kànù. Táyé kọ́rẹ́ǹsì wọ́n bá ọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tọ́jọ́ mọ́ mi. Tiri wọ́n bá ọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn pàtàkì tọ́lọ́ ń tan ògo Ìbàdàn fún. Gbogbo ohun tí gbogbo yín wá ti tẹ̀yìn lọ́wọ́ ẹ̀yẹ fayọ̀ pọ́lọ́ ńlá. Bíjà bá parí kò pé kí wọ́n Tiri kọ́ ọmọ pọ́pùlà mọ́. Ó ti blow náà. Èyí tí mò ń wí òyọ bíjà bá parí lálẹ́ yìí kíní wọn lè dábò ṣe blow padà yìí. Pàṣọ ọmọ rẹ ń gbogbo wọn ogolódògo rẹ wọ́wọ́ iye ọdún tí star kan ti lálẹ́ wù nínú fújì káyìn. Ọlọ́run wá lò ọ́ bíi sábàbí láti tún fa star tuntun jáde ní 2025-26. Ọlọ́run ló ní ó rí bẹ́ẹ̀. Ọlọ́run ló fún ọ ní agbára yẹn. Ọlọ́run tó ní ọmọ rẹ ènì tí ó jẹ́ káwọn àwọn ọmọ abẹ́ rẹ kí wọ́n kó bá àràwọ̀ rẹ. Irísí rẹ tún lọ òkè ni yóò ní kọ́ yá ro. Ẹnìkan ọ̀ràn mi sẹ́nìkan o. Tiri lọ gbà wípé ẹ̀gbọ́n rẹ ni Taye Currency. Taye Currency lọ gbà pé ó ń sábàbí rẹ ní Pàṣọ. Kádàrá ọmọ sàn lọ bí odò, sábàbí ọmọ sàn lọ bí odò. Níjọ́ sábàbí àti kádàrá bá pàdé, ìlérí Ọlọ́run ọ̀sẹ̀ ńjọ́ náà. Àpò òmùrí kọ, àpò òní composition, ó gbórí lẹ́yìn Pàṣọ rí, gbogbo wa la gbà bẹ́ẹ̀. O lè kádàrá àpò jẹ́ èèyàn, bọ́ọ̀ bá bó ń sábàbí pàdé o lè má jẹ́ èèyàn. O lè kádàrá àpò star, bọ́ọ̀ bá lọ ní line Pàṣọ ó ṣeéṣe kí wọ́n mọ̀ tí gbóhùn rẹ̀ dì sìn. Lóòótọ́ ó padà star ni o, ṣùgbọ́n kò ní í yábà wọn. Ọjọ́ kan tí mo fẹ́ kọ́ ọ rántí Táyé ni ọjọ́ tá a pàdé Mọ́kà. Èmi ìwọ àti Pàṣọ tó dìde kúrò lórí ìtẹ́ tó fi sùn tó ní kọ́ wàá sùn ń bẹ̀ àti èmi. Ọ̀nsà òkúta káàkiri ní Mustalifa jọ náà. Ó sì sọ fún ọ pé Táyé eléyìí ti wà ní fast lane ní tiẹ̀. Ọ̀rọ̀ yẹn ni mo fẹ́ kó o dì mú. Ó tí ì jẹ́ nǹkan kan jọ náà, ó ṣeéṣe tọ́ba jẹ́ni tí máa fojú pààyàn rẹ̀ ó lè fojú pa ọrẹ́ ńjọ́ náà tí ò sí ní tó ṣe fọ́lọ́hún. Ó ṣeéṣe ńjọ́ náà níjọ́ tí àjọ pàdé tó tú aago ọwọ́ rẹ̀, aago tuntun báyìí ó tú, ó sì gbé mọ́ ọ lọ́wọ́. Ó fọ́n dọ́là ńjọ́ náà. Ìgbà àkọ́kọ́ tèmi ìwọ àtòun á pàdé nù. Ó lè ti mọ̀ ọ́ tẹ́lẹ̀ o tó o ti ṣe rẹ́kọ̀dù rẹ fẹ́ mọ́ blow wúrúwúrú náà ni. Ó dàbí pé àwùwà ló ṣe ńgbà náà. Ṣùgbọ́n pé èèyàn ọmọ èèyàn pé mo yọ́nú sí ọ. Ìwọ náà ń fò lente tó ń tà wá fúnjọ́ náà. Ọ̀gá mi Pàṣọ Ọlọ́run má jẹ́ ó parẹ́. Ọ̀gá mi Pàṣọ Ọlọ́run má jẹ́ ó wálẹ̀. Àṣeésù lè bẹ́ sí yín láàrin. Òǹkálukú ní wà ní tí ó jẹ. Ní tí ọ̀já wọ̀ bá yín dá sí ni pé èyí gbé dàgbà àyà ní agbo fújì léèyàn bá sọ́ra ẹ̀ dáadáa. Ta ló tẹ̀ ló ní fújì tẹ̀lé gbogbogbò. Àwọn padà jojú ẹ̀ wọ́n ṣàlàyé iṣẹ́ rẹ̀ fún ọ pé bíríkìlà ló ń ṣe o. Olójúgòdògbò ìríran lọ́nà méjì o. Ẹnìkan lè kó àkàkọrin ń bú nínú àwọn tó gbé eré fújì rù tí èsì ṣòṣèré. Olójúgòdògbò ìríran lọ́nà méjì. Wọ́n fẹ́ kàwúrè bẹ́ẹ̀. Béèyàn bá kórìíra ìwọ̀sí tàbí kí wọ́n máa wọ̀ ńlẹ̀ yóò bẹ̀rù àti máa dá sọ̀rọ̀ ní fújì díẹ̀díẹ̀. Ẹ̀ńtẹ́mi mọ̀ ni pé gbogbo yín lọ́lọ́run ti dá lóhùn. Lónìí nínú eléré tí star rẹ̀ dúró déédéé tó lè proud of ìpínlẹ̀ bíi 10 tí a bá gbé promo rẹ̀ pé káwọn èèyàn wá pàdé ẹ̀ tílẹ̀ ọ̀rọ̀ ń bẹ̀. Pàṣọ jẹ́ kan nínú eléré Nàìjíríà lé ní o bá a bá ń tanra wa jẹ lókun. Pé tá a bá mú state 10 pé ẹ mú state 10 ẹ lẹ pósítà
ẹgbẹ́ kéde rẹ̀ ẹgbẹ́ kéde kọ́mọ́jọ̀sẹ̀ kan lọ àbọ̀sẹ̀ méjì tẹ́rù ọ̀fà bẹ̀yà nínú eléré tí ọlọ́run fún lálùbáríkà ó ní wọ́n Táyé Currency wà gbogbo tọ́lọ̀ ń ṣe fún ọ ó jù ọ lọ ṣé tilé làásọ ni tilé epo ni àbí ti rédíò station. àbá ń sọ̀rọ̀ liquid cash owó àmọ́ gùnyàn òsì náà sì mọ́ gùnyàn ọ̀ wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́ọ̀ bá ń wò yẹn bọ́ọ̀ bá ń wo fígọ̀ èyí tí ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjé lọ o. Tiri Currency bẹ́nìkan bá níbi tó wà lónìí ó dé bẹ̀ ọmọ gba Amẹ́ríkà lọ London lọ gbá náà dẹni tí ń lọ sí umura bẹ́ẹ̀ ọba jẹun yóò tán yányán máka ojú ọdún yóò pò wọ́n lọ. umura wà fún pé eléré tó dára ẹ̀ lójú àtẹni tí star rẹ̀ wà ń tà ọlọ́mùbá wa ṣe bẹ́ẹ̀ fún ọ kí ló tún wà o ẹni tọ́lọ́mùbá ti gbèjà tó wá tún gbèjà ara rẹ̀ mi ò rí nǹkan kan bẹ́ẹ̀. tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o ǹjẹ́ àwọ̀ yìí ò parí bí jẹ́ àmọ̀ nínú comment section bá mi share bá mi follow kó dẹ̀ bá mi subscribe sí DIGINAIJA TV lórí YouTube lórí Facebook DIGINAIJA TV bá mi follow kó sì bá mi share ẹ ṣé púpọ̀.